ọ̀rọ̀ náà dójú ẹ̀ El-Rufai fẹ́ sá lọ. bí èèyàn kan bá múra láti bá ìnàkí jà bí tòun bá lọ́gbọ́n dáadáa ọ̀bọ ni yóò kọ́kọ́ wá lọ o. tó bá rí ọ̀bọ tó fọwọ́ lọ̀ ọ́ nímú tí ọ̀rọ̀ dìjà tó fojú ọ̀bọ rí màbo ìgbà náà ni yóò tó mọ̀ pé òun lè bá ìnàkí jà. àmọ́ bí ọ̀bọ bá fà á láṣọ ya tó tún yà á lè kánná tọ̀hún yóò ti mọ̀ wáyé pé tí òun bá gbéjà lọ sílé ìnàkí ikú lè rí ẹsẹ̀ ní o. ó dàbí pé àwọn òwe Yorùbá tí Malam Nasiru El-Rufai kò mọ̀ nìyẹn. ó sì dájú pé irú òwe bẹ́ẹ̀ yóò wà nínú èdè Haúsá náà. El-Rufai ni kò mú un lò. ló wáá ṣe bí ọmọ ológbò tó jẹ́ gbogbo kòtò kéékèèké tó bá ti rí ló ń fò ní àfòsọdá. àfi ọjọ́ tó rí kànga tí kò mọ̀ ló bá fò sínú ẹ̀jọ̀ ni mo ti ń fò yìí bá mú ọmọ ológbò kú sómi. gbogbo ọ̀nà pátá ni El-Rufai ń wá báyìí láti sá lọ ní Nàìjíríà. ó fẹ́ sá kúrò pátápátá ni. bí kò sì jẹ́ àwọn tí wọ́n fura tí wọ́n tètè rí kinní náà ni ẹran ìbá ti jákun ọmọkùnrin ìbá ti jápa. bẹ́ẹ̀ lẹ́nì kankan ò ní tètè mọ̀ pé ohun tó fẹ́ ṣẹlẹ̀ nìyẹn. nítorí tó bá jẹ́ El-Rufai tí gbogbo wa mọ̀ yìí náà ni bó bá ti rí ibi ta kọ́ṣọ́ sílùú òdì kejì báyìí bó ti ń bú ìyá àwọn tí wọ́n ń ṣèjọba wọ̀nyí ni yóò máa fi bàbá wọn lé. bẹ́ẹ̀ ni yóò sì máa lérí pé àṣírí burúkú kan wà lọ́wọ́ òun tí òun bá tú wọn síta gbogbo Nàìjíríà yóò dàrú ni o. gbogbo èèyàn yóò sì máa gbọ́ kò sì ní sí ohun tí ẹnikẹ́ni yóò lè ṣe sí i. nítorí orílẹ̀-èdè tí El-Rufai bá wọlé sí yóò ṣòro lé jáde níbẹ̀ nígbà tí ò pààyàn tí ò sì fàdíyà. bẹ́ẹ̀ ohun tí yóò máa ṣe látọ̀hún yóò burú ju ti ẹni tó pààyàn tàbí tó báyàwó ọba sùn lọ. bẹ́ẹ̀ El-Rufai fẹnu kò ní o. El-Rufai ló ń bújọba. bẹ́ẹ̀ ni kì í ṣe ìjọba ló kúkú ń bú. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni. ó sì lẹ́tọ̀ọ́ láti bú ààrẹ o. torí láàrin àwọn afọbajẹ ló wà. òun ló ṣàkọ́kọ́ bẹ̀rẹ̀ sí í pariwo pé ará ilẹ̀ Haúsá kan kò lè dupò ààrẹ ní 2023 pé èèyàn láti gúúsù bí ò jẹ́lẹ̀ Yorùbá kó jẹ́lẹ̀ Ìgbò àwọn ni wọ́n gbọ́dọ̀ du ipò náà. bó sì tilẹ̀ jẹ́ pé kò fẹ́ kó jẹ́ Tinubu ní kiri náà yóò já mọ́ lọ́wọ́ nígbà tó rí i pé kò sí béèyàn yóò ṣe dé igbóró tí kò ní gba iwájú ilé àjànà nígbà tó jẹ́ ẹ̀yìn ilé àjànà ní gbóró wà pé ẹnikẹ́ni tí yóò bá di ààrẹ Nàìjíríà ní 2023 iwájú ilé Tinubu ni tọ̀hún yóò bá kọjá. ó yíjú padà ó sì dúró ti Tinubu láti rí i pé ó di ààrẹ. nítorí pé ó ka ara ẹ̀ kún ọ̀kan nínú àwọn afọbajẹ yìí ló ṣe ń gun ọkùnrin olórí ìjọba Nàìjíríà náà gàlàgàlà. kò sì mọ̀ pé ẹni tó bá fi ọba jẹ gan lọba ń kọ́kọ́ pa torí ọba ti mọ̀ pé kò ní í jẹ́ kí òun rójú ráàyè ṣèjọba òun. àmọ́ òun ò mọ̀ bẹ́ẹ̀ bó sì mọ̀ bẹ́ẹ̀ kò mú un lò. ìyẹn ló ṣe dúró sí gbangba tó ní kódà Tinubu gan kò lè pàṣẹ pé kí wọ́n mú òun nítorí kò ní irú agbára bẹ́ẹ̀. ohun tó sọ lọ́jọ́ 12 oṣù kejì ọdún yìí náà ló padà di wàhálà sí lọ́rùn yìí. lọ́jọ́ tó ń ti Cairo bọ̀ táwọn ICPC fẹ́ mú tó ní ààrẹ pàápàá kò ní irú agbára bẹ́ẹ̀. agbára tó ní ààrẹ kò ní náà ni wọ́n fi ń hàn yìí tí òun náà sì ń fi ojú ara ẹ̀ rí pé eléèkú ló lọ̀bẹ ẹni agbára bá wà lọ́wọ́ ẹ̀ ni wọ́n ń pè ní alágbára. ìyẹn ló ṣe jẹ́ nígbàlà tó ti kúrò nínú APC lọ́rọ̀ ẹ̀ ti yí dande. ọ̀rọ̀ náà sì ti dàrú pátápátá báyìí. ohun tó ṣe fẹ́ sá lọ nìyẹn. bó bá ṣe pé kò kúrò nínú APC ni ìbá ṣòro kí àwọn ìyà tó ń jẹ wọ̀nyí tó máa jẹ tóun náà bá sì mọ̀ pé a kì í tojú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà á torí bọ́kùnrin pàápàá bá pe orò lóníhòòhò ẹbọra yóò gbé o. àmọ́ bó bá ṣe pé inú APC ló wà nígbà tó jẹ́ àwọn ni wọ́n ń ṣèjọba òun náà yóò di àṣegbé ọmọ Èdùmàrè ní igi tí Ṣàngó bá pa àpagbèsì ni. ṣùgbọ́n ohun tó kó bá El-Rufai gan ni pé àwọn tí wọ́n ṣèjọba yìí wọ́n mọ̀ dáadáa pé tó bá ti lé kinní kan tí kò bá bá a nínú ìjọba kan yóò dọ̀tá àwọn tó ń ṣèjọba náà kíá ni kò sì ní dẹ̀yìn lẹ́yìn wọn tí kò bá tì wọ́n ṣubú. kódà kó sá jáde nílùú ìṣubú irú ìjọba bẹ́ẹ̀ ni yóò máa wá. bí kò jẹ́ nígbà tí ààrẹ àtijọ́ Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣẹ̀ṣẹ̀ padà wá tú àṣírí ọ̀rọ̀ náà síta fáyé gbọ́ kò sẹ́nìkan tó mọ̀dí tí El-Rufai fi bá ààrẹ Umaru Yar'Adua ja ìjà àjàdíjú. ìjà burúkú ni o. àfìgbà tí Ọbásanjọ́ wá sọ pé ní 2007 gbogbo ọ̀nà ni El-Rufai wá
kódà òun ránni sóhun títí tí àwọn ọ̀rẹ́ ẹ̀ sì ń yọ òun lẹ́nu pé òun Násírù ní kóun gbéjọba fún bí òun bá ti ń lọ. Nígbà tí Ọbásanjọ́ kò wá gbéjọba fún tó jẹ́ Yar'Adua ló gbé e fún, bó ṣe bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú ọkùnrin náà nìyẹn, tó jẹ́ bí Yar'Adua gbé gbá kò mọ́ gbé, bó gbé àwo kò mọ́ gbé, gbogbo ohun tó sì ń ṣe ni láti tìjọba náà ṣubú. Nígbà táwọn Yar'Adua rí, wọ́n fẹ́ kí okùn bọ́ lọ́rùn, kí wọ́n gbá yẹ̀yẹ́ mú, kí wọ́n sọ sẹ́yìn ọgbà. Òní Rufai bá yọ pọ́rọ́ mọ́ ọ lọ́wọ́ tó sá jáde lóṣù kẹjọ 2008. Ó kúrò nílùú pátápátá, kò sì padà wá títí di ọdún 2010 lẹ́yìn ikú ọkùnrin olórí ìjọba Nàìjíríà náà. Nítorí pé tí ọba nílé tí ọba lóko, èèyàn náà ló ń jẹ́ bẹ́ẹ̀. Kò sí ohun tó ń lọ nílẹ̀ yìí ní gbogbo ìgbà náà tí Rufai kì í gbọ́. Gbogbo ìgbà tí àìsàn Yar'Adua bẹ̀rẹ̀ sí le gan níparí ọdún 2009, Rufai bẹ̀rẹ̀ sí pé Goodluck Jonathan pé kó múra láti gbàjọba. Nígbà tí wọ́n sì ní Yar'Adua kò lè sọ̀rọ̀ mọ́ níbẹ̀rẹ̀ 2010, Rufai wà nínú àwọn tí wọ́n ṣiṣẹ́ lábẹ́lẹ̀ pé wọn ò gbọ́dọ̀ gbéjọba fẹ́lòmíì, wọn ò gbọ́dọ̀ fi ìyà kankan jẹ Jonathan, òun nípò ààrẹ tọ́ sí kí wọ́n jẹ́ kó máa ṣe é lọ. Èyí ló ṣe jẹ́ nígbàrà tí Yar'Adua kú ni Rufai ti sáré wọlé, tó sì ń lọ rí Jonathan tọ̀sán tòru, tó ń kọ́ lóhun tí yóò ṣe àti àwọn ọ̀nà tí yóò tọ̀. Àṣẹ gbogbo àlùwàlá olóògbé ẹ̀ àti kẹranjẹ ni. Òun fẹ́ ṣe igbákejì ààrẹ ni, kò jẹ́ òun ni wọn yóò mú bí igbákejì Goodluck Jonathan nígbà náà. Àmọ́ nígbà tí Jonathan kò mú, tó jẹ́ Nnamdi Sambo ló mú, ọ̀rọ̀ náà mú ìbínú ríru bá Rufai. Nígbà náà ló sì ti bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú Jonathan. Ohun tó sì fojú ẹ̀ rí yóò ṣòro kí ẹnikẹ́ni tó gbàgbé bọ̀rọ̀. Rufai ló ń pariwo pé Jonathan fìyà jẹ àwọn torí pé àwọn jẹ́ Fúlàní, tó ní Jonathan fẹ́ pa Fúlàní run ní Nàìjíríà ni. Òun náà ló sì kọ́ sọ pé kí Jonathan lọ máa sanwó fáwọn afẹ̀míṣòfò tó bá jẹ́ ohun tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ kí wọ́n tó fi àwọn tí wọ́n jí gbé sílẹ̀ nìyẹn. Àti pé pípa tí ọkùnrin náà bá ní òun fẹ́ máa pa àwọn afẹ̀míṣòfò, àwọn Fúlàní àti ilẹ̀ Haúsá lápapọ̀ ló gbógun tìyẹn. Òun fẹ́ pa wọ́n run ní Nàìjíríà ni. Ohun tó sì jẹ́ kó sáré tọ Buhari lọ rèé. Ohun tó sì jẹ́ kí wọ́n wá Tinubu náà kàn rèé. Ohun tó sì jẹ́ kí wọ́n dá APC sílẹ̀ nìyẹn. Ipa tí Rufai kó kò kéré. Ọ̀kan nínú àwọn aṣáájú tí wọ́n bá ìjọba Jonathan fà á tí wọ́n sì bà ìjọba ọ̀hún jẹ́, tí wọ́n sì lé ọkùnrin náà lọ ni. Gbogbo eléyìí ni àwọn Tinubu mọ̀. Nígbà tí Rufai sì tún bẹ̀rẹ̀ ariwo tó ti tún ń tako ìjọba ẹgbẹ́ òṣèlú ẹ̀, ìyẹn APC, nígbà náà ni wọ́n ti ń sọ òun ò sì mọ̀, kò sì fura. Bó bá sì mọ̀ tó fura, ó ti dín àgbójúlé pé kò sí ohun tí òròmọdìyẹ yóò fìyà ẹ̀ ṣe. Kì í ṣe irú Tinubu ni yóò dálà kan fóun. Òun ọmọ Fúlàní, ìṣáájú ojú ò ní jẹ́ kí wọ́n tọwọ́ bojú, ìbẹ̀rù ejò ò ní jẹ́ kí wọ́n tejò mọ́lẹ̀ bọ́mọdé kan bá dìgbòlù làbẹ́làbẹ́. Ohun àtẹ̀jẹ̀ ni yóò darí bọ̀ wálé. Nítorí ẹ̀ ló ṣe ń ṣe kọ́ńdúkọ́ńdú. Àmọ́ àwọn Tinubu ń sọ, wọ́n sì mọ̀ pé yóò lukùn ìjọba níjọ́ kan. Lọ́jọ́ tí ẹran bá sì lukùn, alágbẹ̀dẹ ọ̀run ní í dáa. Wọ́n ti mọ̀ pé bó ti ń lọ yìí, bó ti máa ń ṣe náà nìyẹn. Gbogbo ìjọba ní fẹ́ dàrú. Bí wọn kò bá sì tètè ká lọ́wọ́ kò, yóò ba nǹkan jẹ́ kọjá àtúnṣe. Pàápàá nígbà tó bá ti mú ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà mọ́ ohun tó bá ń lọ. Tó bá ti ní nítorí Fúlàní, tàbí nítorí àwọn Àrèwá, tàbí nítorí àwọn ará Òkè Ọya lápapọ̀ ni wọ́n ṣe fẹ́ fìyà jẹ òun. Ìyẹn ni wọ́n ṣe ń wà á dẹ̀. Nígbà tóun náà sì ṣe bí ẹni tí wọ́n fẹ́ sun jẹ, tó lọ́ọ́ fepo para, tó jókòó sì dí àrò, ni wọ́n bá rọ lu kinní ọ̀hún. Wọ́n fún un lóhun tí wọ́n ń pè ní double barrel, ìbọn olójú méjì. Nígbà tí kinní náà sì bá kó Ribi ja àjàyọ. Ọ̀tọ̀ ni wọ́n kó àwọn ìwé owó tí wọ́n ló kó jẹ jáde. Nígbà tí wọ́n sì tò àwọn ìwé náà kalẹ̀, ẹ̀rù Ọlọ́run bá òun pàápàá. Tàwọn ICPC nìyẹn. Bẹ́ẹ̀ ni wọ́n gbé ẹ̀sùn dìde, ẹ̀sùn pé òun fúnra ẹ̀ fẹnu ara ẹ̀ sọ pé òun àtàwọn kan dá tẹlifóònù Nuhu Ribadu, olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò lu, níbi táwọn DSS gbà wọlé ní tiwọn nìyẹn. Nígbà tí wọ́n mú, gbogbo akọ àti agídí tó wà lọ́wọ́ ẹ̀ ló ṣe, gbogbo ẹjọ́ tó wà lẹ́nu ẹ̀ lóró. Bẹ́ẹ̀ làwọn tí wọ́n jọ wà nínú ẹgbẹ́ alátakò ń pariwo pé ọ̀rọ̀ òṣèlú ni kí wọ́n fi sílẹ̀. Àmọ́ nígbà tí wọ́n ti fipá pé òfin mú un lẹ́sẹ̀ lóríṣiríṣi yìí, ó ṣòro fún un láti ja àjàbọ́. Nígbà tóun náà rí i pé òun ò lè jáde níbi tí wọ́n ti òun mọ́ yìí, pé okùn tí wọ́n kì bọ òun lọ́rùn yìí kò sí bí òun ti ṣe lè yọ kúrò nínú ẹ̀. Pàápàá nígbà tó jẹ́ ariwo tí wọ́n ń pa tẹ́lẹ̀ ni pé wọn ò fún òun ní bẹ́ẹ̀lì.
nígbà tí adájọ́ Joyce Abdulmalik wá fún un ní bẹ́ẹ̀lì ní ọjọ́ 18 oṣù karùn-ún May 18, 2026 àmọ́ tí bẹ́ẹ̀lì náà kò ṣeé ṣe fún un tí òun náà rí i pé kò sẹ́ni tí yóò fàyà dí ọ̀rọ̀ náà, kò sẹ́ni tó jáde láti wá gba bẹ́ẹ̀lì òun. Nígbà náà ló sì mẹ̀dọ̀, òun náà mọ̀ pé kò sí ohun tí òun lè ṣe ju kí òun na pápá bora lọ. Ọ̀gbọ̀ọ̀gbọ́n làgbàlagbà fi ń sá fún màálùú. Rufai dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ̀, Jagunlabi fẹ́ tú dànù, àmọ́ àwọn tí wọ́n ń bá a fà á wọ́n gbọ́n jù ú lọ. Ṣé ẹjọ́ méjì ló ń ṣe, ẹjọ́ tàwọn DSS àti ti àwọn ICPC. Adájọ́ tàwọn DSS Abdulmalik ló ti fún un ní bẹ́ẹ̀lì tí ìyẹn kò ṣeé ṣe yẹn, nítorí ẹ̀ ni wọn kò ṣe fẹ́ fi ọ̀rọ̀ bẹ́ẹ̀lì ti adájọ́ àwọn ICPC ṣe ariwo rárá. Ìyẹn adájọ́ Darius Hobo wọ́n rọra gbẹ̀yìn gbé kinní náà wọlé ni. Tó bá sì jẹ́ ó ṣeé ṣe bí àwọn Rufai ti tò kinní náà ni, ọkùnrin náà ìbá ti kúrò ní Nàìjíríà yìí kí ẹnikẹ́ni tó gbọ́, nítorí wọ́n tò kinní náà ní sẹpẹsẹpẹ ni. Ohun tí wọ́n sọ fún adájọ́ Hobo ni pé ara Rufai kò yá gidigidi àti pé ohun tó ń ṣe náà lè já síkú. Àrùn burúkú kan ni wọ́n ló ń ṣe o. Wọ́n ní ìsétọ̀ kan tó lágbára ju ìsétọ̀ wẹ́wẹ̀wẹ́ lọ ni. Wọ́n á fòyìnbó pe kinní náà ní advanced prostate cancer. Àrùn tí yóò sẹ́ni tó lè gbọ́ nípa ẹ̀ kó má káàánú ẹni tí kinní ọ̀hún bá ń ṣe, nítorí àrùn tó máa ń já síkú ni. Ìwé tí àwọn Rufai gbé wá sílé ẹjọ́ lọ́dọ̀ adájọ́ Hobo nìyẹn. Wọ́n sì ní tí kò bá fẹ́ ikú Rufai lójijì kó yá tètè fún un ní bẹ́ẹ̀lì ni o. Ohun tí wọ́n wá kọ sí bẹ́ẹ̀lì náà ló ṣẹ̀rù bà gbogbo àwọn tó wà níbẹ̀ o, pé wọ́n ní gbogbo ọsibítù tó wà ní Nàìjíríà yìí kò sí ibi tí wọ́n ti lè wo àrùn náà sàn o, àfi ní ọsibítù ìlú òyìnbó nìkan. Wọ́n wá ní wọ́n fẹ́ gbé Rufai lọ síbẹ̀ kó lè lọ gbàtọ́jú tó péye, bí ara ẹ̀ bá sì ti yá dáadáa yóò padà wá, yóò wá máa jẹ́ àwọn ẹjọ́ ẹ̀ lọ. Kì í ṣe pé wọ́n fi ẹnu lásán sọ ilé yìí o. Ìwé dókítà ni wọ́n mú wá láti ọsibítù ńlá National Hospital nílùú Àbújá. Tí kò bá ní bó ti ṣe rí, kò sẹ́nìkan tó gbọ́dọ̀ jiyàn lórí ìwé tó bá jáde níbẹ̀, torí ọsibítù tí gbogbo àwọn alágbára pátá ní Nàìjíríà ń lò nìyẹn bí wọn ò bá ti kọjá sílùú òyìnbó. Àmọ́ nítorí pé àwọn dókítà ọsibítù náà ti kọ pé àrùn Rufai kò ṣeé wò ní Nàìjíríà, pàápàá tó sì jẹ́ ọ̀kan nínú àwọn ilé ìwòsàn tó ní irinṣẹ́ jùlọ ní Nàìjíríà ní National Hospital yìí, táwọn olùpẹ̀jọ́ ìjọba sì mọ̀ pé kò sí bí adájọ́ yóò ṣe jiyàn lórí irú ìwé báyìí. Àwọn náà sáré dọ́gbọ́n kan. Ọgbọ́n tí wọ́n sì dá náà ni pé wọ́n kọ̀wé sí wọn lọ́sibítù yìí pé kí wọ́n wo ìwé tí Rufai mú wá yìí o. Àwọn fẹ́ mọ bí ọ̀rọ̀ náà ti rí kí àwọn lè mọ ohun tí àwọn yóò sọ níwájú adájọ́. Níbẹ̀ ni gbẹ́kẹ̀ ti bú o, nítorí nígbà tí olórí ọsibítù náà yóò kọ̀wé padà sí àwọn tí wọ́n ń béèrè ọ̀rọ̀, ohun tó wà níbẹ̀ bani lẹ́rù gidigidi. Ohun tó wà nínú ìwé tí ọ̀gá àgbà ọsibítù yìí, ọ̀jọ̀gbọ́n Muhammad Raji Mahmood, kọ ni pé lẹ́yìn tí àwọn ti yẹ gbogbo ìwé àwọn wò, tí àwọn ti tọwọ́ bọ gbogbo fáìlì, tí àwọn wo ìwé àwọn tí wọ́n gbé wá sí ọsibítù, tí àwọn wo ìwé táwọn aláìsàn gbogbo fi ń sanwó, tí àwọn yẹ orúkọ àwọn èèyàn tó dé ọsibítù níjọ́ kọ̀ọ̀kan wò, àwọn ò rí orúkọ Malam Nasiru Rufai níbì kankan wò. Wọ́n ní ayédèrú ni ìwé tí wọ́n gbé jáde, pé kì í ṣe ọsibítù àwọn ni ìwé náà ti jáde wá rárá, torí kò sẹ́ni tó fọwọ́ sí i. Níbi tí àkàrà ti tú sẹ́po rèé, tí àwọn èèyàn sì mọ̀ pé ọgbọ́n àti sálọ lásán ni Rufai ṣe, kì í ṣe pé ara ẹ̀ ò yá. Bẹ́ẹ̀ ni kò sí ọsibítù tó fún un ní ìwé kankan. Ní ọjọ́ Ajé Monday tó kọjá, ọjọ́ 29 oṣù kẹfà tó ṣẹ̀ṣẹ̀ parí, ní ọ̀rọ̀ yìí ti jáde tó búgbàmù bẹ́ẹ̀ o. Àmọ́ torí tí kinní náà kò láriwo lọ láti bẹ̀rẹ̀, kò sẹ́ni tó wí kinní kan. Rufai pàápàá pẹ̀lú àwọn èèyàn ẹ̀ tí wọ́n ń bá a tó kinní náà kò lè sọ̀rọ̀, kálukú ya àgbéjẹ. Èyí túmọ̀ sí pé gbogbo ọgbọ́n tí Rufai máa ń lò tẹ́lẹ̀ tó fi máa ń ja àjàbọ́, àwọn ọ̀rẹ́ àtijọ́ ti já gbogbo ọgbọ́n náà. Kò sì yàtọ̀ sí òkété tó ní ojútùú púpọ̀. Lọ́jọ́ tí wọ́n fẹ́ mú òkété, gbogbo ojútùú ẹ̀ ni wọ́n kọ́kọ́ dípa. Níbo ni Nasiru Rufai yóò wá gbé eléyìí gbà? Ọ̀rọ̀ náà ti le kọjá bóun pàápàá ti rò sí lọ. Àgbàtán ni gbàgbọ́ pé àbòtán lò ṣàbòdì ìpín. Wọ́n kó Rufai tán pátápátá ni. Ọláìwọlá Alága ló tún yẹ ọ̀rọ̀ Nasiru Rufai wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.